Aṣògùn arò ẹ̀rọ òkú èyí o kọ yìí ti jẹ́ bàbá. Mi ni Súlè Àtòrìṣàbàkù. Tòrìṣàbàkù. Láti ìlú wo? Ìlú Ìwàrẹ́. Àṣẹ gbogbo ibi tí mò ń tọ́ lọ àṣẹ ìsọ̀nà lókù. Ńgbà ọ̀pẹ́. Wọ́n gbàgbó mo ń fẹsẹ̀ gbá gbogbo ẹsẹ̀ mi ti má pa. Bó wá ní ìṣe dáná báyìí. Iná yẹn kọ́. Iná ti kú. Kò sí sàná mọ́. Kò sí sàná mọ́. Ìpọ́n tí ń bẹ ní lápò làbọ̀rùn gan-an tí mo tọ́ bọ̀. Ó ṣe bẹ́rẹ́kẹ́tẹ́ ni má sàná ń sálẹ̀. Ọ̀dà bó là wá ṣe léyìí. Ọkàn mi wá sọ sí nǹkan kan. Bó bá rí báyìí, àmọ́ ṣe báyìí, wọ́n sì láàdèdè. Bá bọ́ làbọ̀rùn mi. Ọ̀sọ́kọ bí a ṣe ní aṣọ́kọ́. Àpò bí a ṣe ní àpè. Mo tó wọ̀. Mo wá rí ojú ọ̀nà tó jẹ́ sí pé kò ju ẹsẹ̀ di ògbóná lọ. Tọ́wọ́ làbí ìgbò òṣùpá ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀. Àbọ̀ náà ni àbẹ̀ náà kọ̀. Ọ̀nà àmàrè. Ńgbà mo dáná mo tún wẹ̀yìn. Baálẹ̀ rèé. Fájò ènì. Ọ̀nà tí mo gbé wá rèé. Mo bá sọ sẹ́sẹ́. Mo sọ sẹ́sẹ́ mo fẹ́ dé àbàkù bí irú àyín. Síbi irú àbàtẹ́kọ́ dé. Kò sì sí ìlàmọ́lẹ̀kẹ̀ níbo làmọ́lẹ̀ wà. Tímbà ni wọ́n ń gbé. Mo wá jókòó lórí tímbà. Mo tọ́ bàpò. Ń mọ̀ bu ẹ̀pà sọ́wọ́. Mo kàn gbá padà lẹ́yìn ọ̀rọ̀ mi ni. Gbá! Jídé! Máa lọ lé ṣébí ìlú fẹ́ kú sí. Lọ tọ́jú ara rẹ lé ní. Mo wo ẹ̀yìn òrí yàn. Mo wo wájú òrí yàn. Ọkàn tèmi náà mí èmi náà dìde. Mo sá wà bà. Mo tó wá wo àbà tán, mo wá kanlẹ̀kùn. Bí àárín bí 30 ìṣẹ́jú. Ìyàwó mi sì tó ń fún mi lésì pé bó ti ẹ̀ pa kúnnú gbá. Aago 2 sí 2 òru yóò wà dé. Kéde ní ìsìn kọ́mọ̀sì lọ sí àwọn oníṣẹ́ burú. Mo á dá lóhùn pé èmi náà ni bàbá Adéọlá múlẹ̀mí ni. Òun sílẹ̀kùn kó tó sílẹ̀kùn kó tó fojú kan mi mo ti gbalẹ̀kùn lọ́wọ́ ẹ̀. Òun padà lé. Mo tilẹ̀kùn mọ́. Ẹ tilẹ̀kùn mọ́ ta. Mo tilẹ̀kùn mọ́ sínú ilé. Wọ́n á ní kó lọ jí àbúrò mi kan wá nínú ilé yẹn. Tọ́ra àjọ ń gbé inú ilé mi. Wọ́n ń pè Múkáílà. Ọba lọ jí. Bó ṣe jí. Múkáílà ó ní mo ní má jẹ́ ó tẹ̀lé ọ o. Kí lè adé tí òun ọmọ ìtẹ̀lé. Mo ní sẹ́mi rẹ̀ jọ dẹná tẹ́lẹ̀. Tọ́ máa rí mi kí n tó bọ́ra alẹ̀. Àní ọmọ tẹ̀lé èèyàn. Ọmọ ń bá múlẹ̀kùn ọ̀rọ̀ àṣì. Ọ̀pọ̀ ẹgbẹ́ ọbọ̀ ọ̀tá àtìlẹ̀kùn láti ìta. Òun yọjú ta mo ní tẹ́sọ̀ọ̀sì ọwọ́ rẹ̀. Torí tọ́ọ̀sì tọ̀tàn. Torí ọwọ́ ogun. Òun gan ti dòjò. Ọkàn ké ní ọwọ́ bọ́dún òun ti bàjẹ́. Ilé 3 sí 4 ládùúgbò ń bẹ sí yìí. Àwa ń pe ọmọkùnrin kan ní Bíọ́dún. Bíọ́dún lọ wá ní àsímí òun gẹ́gẹ́ bí irú ilé ìsílé. Bí Bíọ́dún ṣe gbọ́gbé ò sílẹ̀kùn. Lẹ̀kùn tó sí káwọn èèyàn tó rọ́dé. Mi ti kó ọ̀dọ̀ Bíọ́dún. Mo ti jókòó. Òun tẹ́ nílẹ̀. Ẹni ìtọ́ tẹ́ra yìí. Nígbà táwọn èèyàn ó tù ú pápá òǹdé. Ẹran ti fẹ́ túkù. Ó ti fẹ́ yíwọ́. Èmi gan ti lọ. Igbe ìyàwó mi mọ̀ à ń gbọ́ pé ṣébémi rẹ̀ ṣe jọ sọ́ọ̀rẹ́ o. Ó ní ọgbẹ́nu lọ. Ṣé mo sọ fún ọ pé n ó kú ni?
nkú ìgbà yẹn mo wá sọ fún un pé ìbọn lọ́ta mi ń jàǹbá omi èkú lálàáfíà mo òdìjọ́ kejì ọ̀kan lóru ọjọ́ náà ní nǹkan déédéé aago 3:30 mo wá gbéra wọn lọ Kájọlà nígbà wọn dé Kájọlà wọn lọ mú dókítà lóhùn la dápọ́n ọwọ́ dápọ́n ọ̀sádà ó kó oògùn fún wa oògùn abẹ́rẹ́ tí mo gún jọ náà lójú ẹsẹ̀ má tó gùn ìgún rí ṣùgbọ́n bí òkùtù gidi ń ṣe rí lára tèmi lálàáfíà ọ̀sàpò ba ọwọ́ yẹn ó dì ó ṣe gbogbo ẹ̀ ọba lọlé èmi náà wọlé mo sùn oorun ò ṣeé sùn odidi bíi kọ̀ǹpìlìtì 5-6 tí wọ́n tù jọ tí wọ́n fi ṣòṣùká mo gbọ́wọ́lé ìpọ́n ni tó ti rẹ kílè tó wípò mọ́ àtúnjí láàárọ̀ ọjọ́ kejì wọ́n wá ń pe bàbá kan ní baálé níbẹ̀ ọjọ́ àásìgbà àwẹ̀ lọ́wọ́ ọjọ́ náà lọ́hùn ìtúnu àwẹ̀ wá kù ọ̀túnla bàbá àwọn yóò wá wọlé lónìí ẹ ǹlẹ́ o ìyá àgbà ẹ kú ọ̀rọ̀ èèyàn mú ní ṣé ẹ kú lé yín ni ọjọ́ ọ̀túnla mọ̀ ní àwẹ̀ tí mo bá kú mọ́ ọ lọ tí ẹ bàjẹ́ torí wọlé lẹ́ran rẹ ò tó nǹkan ìdẹ̀ta o sẹ́rẹ̀ tí ò tó nǹkan sẹ́mi mo wá fẹ́ kún sàásùn rẹ lónìí ntọ́ sọ́lẹ̀ náà ní ń já yìí ẹ bá ń pa àwọn èèyàn báwọn èèyàn ti dénú aṣápariwo ara wa ń bẹ̀ níbi agbé pariwo ara wa ń bẹ̀ òun náà bínú lọ inú ilé mìíràn wà ní gẹ̀ẹ́tì bàbá mi nkálukú ń jókòó ọmọkùnrin dókítà ń dé ntí mo ṣàfàyọ ni wípé wọ́n ṣàdìjọ́ 9 tí ṣẹlẹ̀ ń ti ṣẹlẹ̀ àṣì ọkùnrin tí ọmọ àmọ́ àtọ́jú mi àṣì oògùn abẹ́rẹ́ tantanus bó sì gún bí ẹyí ń ṣẹ́ padà ní Ọlọ́run ló yí o wọ́n fàtó nǹkan bíi ijọ́ 9 lè rìgì mi báyìí ibi lọ́ba kan mi oúnjẹ ò ṣeé jẹ kí n yanu ẹnu ò ṣeé yà kí leléyìí ọmọ mi kan sì ń bẹ tí mo bá ti ń play téèpù ijó ni màá jó ló ń bá wọlé bàbá mi ẹ play kọ́ mọ́ bàá mọ́ tí ń ṣe mí mo tẹ ènìyàn ń gbèrí mi ń kọrin ní wá ń jó mo wá fẹ́ rẹ́rìn lónìí bàbá mi ẹ̀ rẹ́rìn dáadáa mo ní ìrẹ́rìn dáadáa ọba pè ìyá rẹ̀ ó ní màmá mi mo ní ìyá rẹ̀ ní ẹ̀ ó ní bàbá mi ò mọ̀ sọ̀rọ̀ dáadáa mọ́ sórí ìrẹ́ ọ̀dàrú wàhálà ó ní màmá mi ó ní ẹ tètè gbé bàbá mi ó ní ò gbọ́dọ̀ kú o wàhálà ọmọ tó láàmì lọ́dún náà ni ndẹ̀yìn ìgbà yẹn wọ́n wá gbé mi kúrò wọ́n gbé mi lọ dágbòlù dókítà kan wà níbẹ̀ dókítà ṣẹ̀ṣẹ̀ rí mi báyìí tó ní kẹ́ ní alpha ọláàyè kínní wọn sì ń bí ó ní ẹgbẹ́ kọjá sí Ìbàdàn nígbà wọn wà gbé mi dé Ìbàdàn ní iléeṣẹ́ Ganadis tá a bá ń tọrọ tá a bá ti ń tọrọ ń gbọ́ ṣògo bọ̀ sọmọ pé ibi ẹ̀gbà NEPA lágbo ìyá sọ́nà ilé Ganadis 3 story kan bẹ ń bẹ lápá ọ̀tún dókítà kan bẹ ń bẹ 3 story yẹn tìsàlẹ̀ wọn ń lò 2 story ní fi ń ṣe
ìsàlẹ̀ ni wọ́n ń lò fún dókítà 2 story ni wọ́n ń gbé ní òkè ìgbàdé wọ́n bá ní kí wọ́n kọ́kọ́ lọ repo wá epo sì wọ́n ní ọdún náà wọ́n bá kọrí sílé epo wọ́n sáré epo gálọ́ọ̀nù fún kí wọ́n mówó tántánọ́ọ̀sì wá wọ́n ṣàfún lẹ́gbẹ̀rún 2 wọ́n bá lòun lọ ọ lọ lálẹ́ kàárọ̀ kan kí n sá mọ́ fàágùn wọ́n sá lọ 30 ọdún àtijọ́ kan níbẹ̀ tí ó bá tún wá ń gé ẹran ara mi á ní ẹran gálà tó tiẹ̀ jẹ́ ó dùn pọ̀ yóò máa gé yóò sì máa fi lérí tébù bí ṣe ń gé ni ó máa fi lérí aláàrẹ ẹran gálà ní o bàbá ọdẹ kí ni wọ́n ṣàfàyọ ọlọ́run láàmì àwa délé ìdílé tá a délé bóòlù àti wá sọwọ́ yìí ọwọ́ yìí ti ṣe kínní ìwé kí ló à máa fi ṣe kò ṣeé ṣe nǹkan kan mọ́ mú ni à yóò ṣeé ṣe nǹkan ọmọ mi kan wá ń jábí ọdún awo ẹran tí wọ́n bó Tolúbísí èèrà ìyàwó Àlàkò àbà ọ̀rà nǹkan 6 tòótọ́ pọ́n 6 lọ́rọ̀ odidi wọn rẹ̀ wọ́n bá ní kọ́ máa ń gbé ta wọ́n wá máàkì bí ó sì lé àpò àdá mo máàkì ẹ̀ kalẹ̀ bàbá tí mò ń sọ wípé mo pariwo lé lórí pé òní baálẹ̀ ilé tó ní òǹfò lẹ́ran tó jọjú kí ni wọ́n fàyọ ní bàbá àbádé lónìí Bíọ́dún ẹ̀ ṣàkwàdá àbẹ́ ṣe pàmò bàbá rẹ̀ sì tún fọwọ́ yìnbọn wọn bàbá ó ní àtọlẹ̀dọ́lẹ̀ mi ìbọn náà là ń fi yìn náà là á sì máa fi yìn lọ ọdẹ yẹ ẹ lè gbà lọ́wọ́ mi ṣùgbọ́n lágbára lọ́ọ̀lọ́ọ̀ tí iná ọba àgbà lọ́wọ́ àwọn tí wọ́n fi mí ṣe a sì dúpẹ́ wípé kóńgò tó kú wọ́n gbódìdí ẹ̀yìn inú ọmọ rẹ̀ kó tó kú àwọn bàtà ọmọ rí ti yé inú ọmọ ẹ̀ báwọn gan bá ń gbọ́ rìkọ́ọ̀dù yìí tàbí wọ́n bá ń ṣètò yìí àwọn náà ó tún máa gbọ́ ẹni tó gbódìdí ẹ̀yìn inú ara rẹ̀ tí wọ́n ṣiṣẹ́ abẹ fún tí wọ́n gbé jáde ọmọ rẹ̀ ẹni títọ́ ọmọ rí ti yé gbá tó lọ́dún 3 ń kun rẹ̀ ọmọ rẹ̀ ẹni tó lọ raṣọ ní ọ̀dọ̀ àwọn yálàyálà àbí aṣọ tí wọ́n máa tà kútúkù tí wọ́n máa tà bọ́sikọ̀rọ̀ ní ọmọ rẹ̀ kan ó wà ńbẹ̀ òun rà tòótògbà náà wọ́n ṣàlàsọ gọ́ọ̀mẹ́ǹtì lùnù wọ́n bá mú òun wá látòrí 3 story ló ti bọ́ọ̀lẹ̀ bóyá wọ́n rí dàárọ̀ yìí wọ́n ò rí dàárọ̀ yìí o dàárọ̀ yìí torí wọn ò gbúrò ẹ kò sí lédè mọ́mọ́ báwọn ọmọ ṣe ń wá bí wọn ò ti sọ Gani ní ń porúkọ ẹ̀ torí olóko ẹ̀gbọ́n mi ni so ìrísí pọ̀ nínú iṣẹ́ ọdẹ tó ọwọ́ náà nìyí tẹ wá ń fi ọwọ́ yìí lẹ́yìn ìgbà náà lẹ tó fi ń ṣọdẹ. mo fẹ́ lérò wípé nílùú Àrẹ́ ìgan mo mọ̀ tí ń lo ọdún 11 àbí 12 àbí sẹ́rọ̀ ni ẹ̀yìn èèyàn ni. ẹ̀yìn kì í fọwọ́ ìpàkẹ́ tó dé wà rẹ̀. ẹ̀yìn tó dé ẹ ti fi pa ìmọ̀ye ẹran ní. pẹ́tẹ́pẹ́tẹ́ nu àbọ̀rọ̀ mi ò yé yín pẹ́tẹ́pẹ́tẹ́ ni à ń pè yín o. pẹ́tẹ́pẹ́tẹ́ ìyẹn ṣe mélòó àná ìdìbò tó ń pè kan láyé agbó ń borí ó ti kákò kò ṣeé mú nǹkan kan mọ́. kí bó lẹ ṣe fi àmọ̀ mọ́. Ọláògùn ni. Ọláògùn. kí ètì ọdẹ lójú ògún ètò ọdẹ lójú nígbà tí ìbá ti ṣèwánú rẹ̀ ló ti ṣe. ọjọ́ ìbẹ nínú ọjọ́ tẹ́ ẹ lè gbàgbé láéláé. láyéláyé lè gbàgbé o
ọjọ́ wo ló tún sì kejì rẹ̀ tẹ́ ẹ̀ tún lè gbàgbé? Ọjọ́ tó tún sì kejì rẹ̀ àìmọye ọjọ́ ni. Mo ti dẹ̀gbẹ́ lọ tí bọ́nà yọ. Ẹ̀kọ́ fọ́ yín lójú. Kò tiẹ̀ lè fọ́jú. Eegun alábàáhù kì í kúkú fọ́. Àbí sẹ́ lè fi yín pa á? Bẹ́ẹ̀ fọ yín pa á? Rárá. Ara àpọn ni. Àpá ń bẹ́ẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ìbọn lọ yọ bọ́nà ń bẹ̀. Ṣé dandan ni kẹ́ ẹ̀ yìnbọn sakabula ni? Nígbà ọjọ́ ṣe pé tí mò ń ṣe jẹun ni. Ṣé sakabula náà lẹ́yìn láti ìgbà tẹ́ ti yìnbọn dé? Àìmọye pòpò. Pòpò dáa kò ní mọ̀ fún. Ṣùgbọ́n tó bá yíwọ́ tẹ́ ẹ̀ bá rẹ́ran pòpò nǹkan. Tá a rẹ́ran pòpò báwo? Ṣé ẹ̀rí tẹ́ ẹ lọ tàbí? Ọdẹ a máa kiri tí ò ní rẹ́ran pòpò. Ẹ wá máa rí òkété. Yóò rí òkété, yóò rí kì, yóò rọ̀ yà. Ní ìsìn 5,000 ní ọ̀tá ẹyọ kan tàbí 4. Tí èèyàn lè gbé lóko kó yìn sókété. Ẹ̀sìn ní fẹ́ jẹ àsán. Àsìkò ìfẹ́ dásán. So láyé ìgbà yẹn, láyé ọwọ́ ìgbà ètò àfàdápá ń bẹ. Àbọ̀rọ̀ mi ò yé, ṣùgbọ́n kà kò sí bá ṣe sún ní ìkà tí ó lè yọ ọ̀rọ̀ kan iná ni. Àwọn ọjọ́ wo ni ọjọ́ ìdùnnú yẹn nídìí iṣẹ́ ọdẹ tẹ̀ ṣe? Ọjọ́ ìdùnnú mi ọ̀pọ̀ o. Ọjọ́ ìdùnnú mi pọ̀. Mo fẹ́ gbọ́ ni. Mo ti bímọ tí a ní nbọ ni ó gbèrò owó ṣe. Ìkómọ ìta ni ó tiẹ̀ ṣe náà. Ọdẹ náà mo sì ṣe kú. Ọdẹ náà lè fi kú. Ọmọ náà ń bẹ láyé. Adágúnná darí. Mo ń gbọ́ yìí. Tí ọba jáde gan ni ọmọ gan wálẹ̀ tó níbọn ló wọ́n máa yìn tí mo fọwọ́ ẹ̀rọ wípé ń para mọ́. Bàbá. Adágúnmọ̀ wá ní òun gan ló bá sọ̀rọ̀ ǹjọ́ náà wípé ọlọ́sọdẹ mo ní Adágúnmọ̀ ní mo ní ọmọ yìí mo ní sí ọdẹ lè. Bàbá fẹ́ẹ́ ní jẹ́ káwọn ọmọ yín ọ̀sọ̀dẹ ni. Mo ti ẹ̀rìn ọmọ sí. Àwọn gan lọdẹ ní ìsìn. Mélòó ní àwọn ọmọ yín ní ti ṣọdẹ? Ẹyọ kan ni. Ẹyọ kan. Tí ẹ sì ti ń fún ní àwọn agbára ọdẹ. Àsìkò gbọ́ bá wá tó bá béèrè á fún. Òun náà sì ti mọ irú ibi tá a wà. Àbọ̀rọ̀ mi ò yé, ó mà wá ṣàwáwù ẹsẹ̀ tí ẹ̀gbọ́n ò dúró. Bàbá, ọwọ́ tó ṣẹlẹ̀ yìí, ó fà yín lẹ́yìn díẹ̀ o. Kódà ọ̀pọ̀. Ọ̀pọ̀ ẹ̀já ìjà ó pé. Ẹ̀já kì í já kó pé. Tó bá ti já, wọ́n ṣẹ̀ṣẹ̀ sún ni. Sọ wá lè dàbí àìjà. Ní ọjà káfíńrin só, ó lè má tóra wọn mọ́. Àìmọye ìní ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láàárọ̀ yìí pé a wà láyé. Nídẹ̀yìn ìgbà náà a ti ṣe nǹkan tó dáa fi tọ́jú ọmọ. Wọ́n ní ọdẹ ńlá. Ọdẹ ńlá o. Ṣé mo ní èmi sọ fún ọmọ lérí ò fẹ́ràn ni? Bẹ́ẹ̀. Kẹ́lẹ̀ ilé sọ sáàrin. Ṣe rí ọdẹ a máa là. Ọdẹ a sì máa lówó. Ṣùgbọ́n èrò lọ́wọ́ adìẹ. Èrò báwo? Nígbà táwa ń pa tẹ́ran bá rí bíi tìsìn. Ẹ̀rí ọlá. Ẹ kò wá sẹ́ran mọ́. Náà ń tà ń wí náà ni. Kò sẹ́ran bíi ti jọ̀hún. Ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ ọ̀bá tí ìpa wá tà ń sí ìjẹun tá à ń mú. Kí ló kù tá a ṣe? A máa dúpẹ́ náà ni. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ká lè bá a máa rí àlékún mi.
kí làwọn nǹkan tẹ́ ẹ ti fi ṣe ọdẹ yìí tẹ́ ẹ ti fi gbé ṣe. Mo fi bímọ, n fi kọ́lé o, n sì fi rọkọ̀ o, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìwọ̀nba tí ń bẹ léso ara mi Ọlọ́run ṣe o. fi ń gbọ́ bùkátà. Àìmọye nu. torí tí mò ń wò ní torí ọwọ́ yìí ti dín agbára yín kù. ṣùgbọ́n tí ìbá ṣe pé àwọn ọmọ mi bá wá kò sí bùkátà kankan tó wà lọ́dọ̀ mi. fẹ́yàwó kékeré ni. a ń gbà fẹ́yàwó kékeré tí ń gbá wa àti ná mílíọ̀nù rí ẹlòmíì nígbà tí ọba dúró kíláàsì sí àwọn èsì ìpààyàn èsì èrè ọdẹ tí ń pààyàn. bó ṣe rí nù. inú ògùn ni jọ wà. àwọn tí ń gbọ́ yín yìí ẹ bá ń fún wọn níbi àwọn àjò méjì gẹ́gẹ́ bí wọ́n ti jókòó ti ètò yín láti máa gbọ́ láti bí ìṣẹ́jú mélòó sẹ́yìn. irú àjò wo lẹ fẹ́ fún wọn. kò sí tí ẹ bá mọ̀ pé ó tẹ́ yín lọ́rùn láti fún wọn. ọ̀dà gbogbo ọdẹ tí o tún máa gbọ́ àbáyàwó tí wọ́n bá jókòó màá fún ọ lálẹ́ erin kan. alẹ́ irin. tàkúté ni o. ó gbé ní lóko ìgbà tí èèyàn ọ̀tọ̀dẹ ni tàkúté ìgbọ́dẹ. bí adarin. bẹ́ẹ̀ ni. yóò sì wá wá rèé o. ṣé ẹ máa táre òbúrò. bẹ́ẹ̀ni. ẹni tí ó ṣe ní ìsìn tí ọba rí ibi tí ó gbèjà yọrà tó kóńgò méjì o. yóò sì wá pàdé àtàrí kan. yóò wá wá àkúwọ́n wu ọ̀kùn. wu ọ̀kùn. tá a mọ̀ ń tọpa ọyọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ mọ̀ pé òkà. àwọn tí ń ta kínní lórí gbàngàn máa ń tí ó ti wọ́n sọ bẹ́ẹ̀. ìjọba ti wá ṣe báwọn ìjọba ti da àtàrí ògbóró sínú àgbàlá. ó ti jó pẹ̀lú pàdé àtàrí. wọ́n jó pẹ̀lú pàdé àtàrí. ó wà mú àkúwọ́n wo ọkùnrin wọn kò tí ó pọ̀ o wọ́n wà á dà sí. tí wọ́n bá ti dà sí nígbà wọ́n bá ti jóná tán wọ́n wá sọ̀kalẹ̀ tí wọ́n bá sọ̀kalẹ̀ o nígbà wọ́n bá tutù wọ́n rọ síbì kan. wọ́n lọ. tí wọ́n bá gbèlèǹtèlé wípé òun bẹ́ẹ̀ fi ntẹ́ǹpì ń ṣe gan-an lọ yóò kùnà. so ẹ̀ńtọ́ bá wá fẹ́ lò yóò máa fi fọ́ ẹ̀kọ́ tútù mu. yóò sì jẹ́ ntọ́jẹ́ sí wípé ẹ̀ńtẹ́ lò fún yóò sin ó kan níkàsí ọ̀tún ní àtàǹpàkò ọ̀tún. yóò sin ẹyọ kan látàǹpàkò. àtàǹpàkò sì yóò sin kan. yóò fẹ́ bu ògùn rà. yóò á máa fi yòókù fọkọ. tó bá tẹ tàbùté gala yóò lànà lẹ́nu. ìyún ò lè ta àbí wọn bá tẹ̀yìn ọrùn ẹ̀. ẹ bá ṣe lọ ṣe ọrùn ẹ lò. wọ́n ṣẹ̀ṣẹ̀ kódà tí wọ́n bá mú ọrùn tí wọ́n bá fi sí tàkùté mi aláìfẹ́ kí wọ́n mú. wọ́n mú òmùlòmù ni. òmùlòmù ni. bí yóò ṣe rí nù. èwo ló tún kù. ọbẹ̀ fún wa ní táìsàn ìtọ́jú àìsàn. ìtọ́jú àìsàn ọlọ́run ní ìjà ìṣòro sí à. ìjà ìṣòro sí wá dàbí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbogbo èèyàn kọ́ ni olónítàkùté nǹkan. ọ̀dà ẹ bá ní àìsàn àròmọléegun. àròmọléegun. wọ́n wá pa ìlú kan. ìlú tí wọ́n lè rà. ṣùgbọ́n kò ní èdè. kò ní èdè. ìyẹn rẹ̀ ò gbọ́dọ̀ tú dànù. wọ́n wá pípàdé àtàrí kan lé. wọ́n wá jó. wọ́n wá pò mọ́sẹ̀ dúdú.
tí wọ́n bá pò mọ́ṣẹ́ dúdú ní ẹni tí wọ́n bá jà fún tó bá jáde ọmọléegun wọ́n wà dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ni. Yóò máa wẹ̀ ni. Yóò máa wẹ̀ ni wíwẹ̀ ni. Yóò máa wẹ̀. Bàbá ṣé ẹ máa lo fóònù? Mo máa lo fóònù. Kí wàá ní tẹ́ ẹ mọ nọ́mbà yẹn? Mà lórí o. Ẹ mọ lórí tí bẹ́ẹ̀ kàwé. Mo kọ́gbọ́n inú mi. Ẹ kàwé rárá. Nǹkan kan òbútúárì ni. Nọ́mbà bàbá ọdẹ Ato Sàbàpò, nọ́mbà wọn rèé o, 09155180952. Nọ́mbà bàbá Ato Sàbàpò nù. Súlè Àtòrí Sàbàpò ìlú Ìwàrẹ́. Sàbàpò nílùú Ìwàrẹ́, 09155180952. Nọ́mbà bàbá nù. Bàbá tó pè é jọ́ mi nǹkan. Àwa. Ẹ ṣeun.